díẹ̀ ló kù kí Bàálù Gbá Wasiu Ayinde nílùú Abuja lẹ́yìn tó bá àwọn òṣìṣẹ́ bàálù jà nítorí ọtí. Àjọ tó ń ṣe àmójútó àwọn pápákọ̀ òfurufú ní Nàìjíríà, ìyẹn Federal Airport Authority of Nigeria faan, ó ti fi ẹ̀sùn kan gbajúgbajà akọrin fújì Wasiu Ayinde tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Kwan wípé mà da ọtí sí àwọn òṣìṣẹ́ ọkọ̀ bàálù náà lára ní pápákọ̀ Nnamdi Azikiwe Airport nílùú Abuja ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Àjọ faan ó mà sọ nínú àtẹ̀jáde kan tí olùdarí ẹ̀ka ìbáràlú sọ̀rọ̀ àti ẹ̀tọ́ aráàlú arábìnrin Obiageli Hora tó mọ̀ síta pé ìhùwàsí Ayinde ó mà tako ìlànà ìrìn àjò òfurufú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní ìwádìí tí àwọn máa ṣe ó ṣàfihàn rẹ̀ pé Wasiu Ayinde ó máa rìnrìn àjò láti ìlú Abuja sí Èkó pẹ̀lú bàálù iléeṣẹ́ Valujet níbi tó ti gbìyànjú láti gbé nǹkan olómi tí kò ní orúkọ wọnú bàálù, tako gbogbo ìkìlọ̀ tí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n mọ̀ fún tó fi mọ́ ti ọ̀gá awakọ̀ bàálù. Gẹ́gẹ́ bí òfin ìrìnnà, nǹkan olómi tó bá ti pọ̀ ju 100 ml lọ kò lè wọ inú bàálù àyàfi tó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ ó wà fún ìlera tí ẹni tó ní sì ṣàfihàn rẹ̀ bó ṣe yẹ. Gbogbo àlàyé yìí ó ní fáàní sọ wípé àwọn máa ṣe fún kan wọ́n ṣùgbọ́n tó kọ̀ láti tẹ̀lé. Ìṣẹ̀lẹ̀ náà rèé kò mà tán síbẹ̀ rárá o. Ìròyìn máa sọ wípé nígbà tí àwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n sọ fún pé kó dúró sí ẹ̀gbẹ́ kan náà fún ìwádìí, èrò bàálù náà mọ̀kọ̀ tó sì da nǹkan olómi tó mọ̀ gbé dání lé òṣìṣẹ́ náà lórí o. Ẹ̀yìn ọ̀rẹ́yìn oníwádìí fi hàn pé ọtí líle àmọ́ tó fi ọgbọ́n tó fi rọ́ sínú nǹkan amómi tutù kíá ni ọ̀rọ̀ náà máa ti di ariwo, èyí tó mú kí olórí awakọ̀ bàálù ọ̀hún kó mọ̀ sínú bàálù. Wọ́n ní ṣùgbọ́n bákan náà ni ọ̀rọ̀ mà rí kíá ó ní ọ̀rọ̀ náà ìmọ̀ ló mà ti di ariwo, èyí tó mú kí olórí awakọ̀ bàálù ọ̀hún kó náà sọ̀kalẹ̀ láti bá ọkọ̀ àwọn sọ̀rọ̀. Wọ́n ní ṣùgbọ́n bákan náà ni ọ̀rọ̀ mà rí akọrin náà mà rí ó kọ̀ láti gbọ́ nǹkan tó ń sọ o, lẹ́yìn tí balógun àwọn awakọ̀ tó ti fìdí rẹ̀ múlẹ̀ pé gbogbo ètò ti tò fún ìrìn àjò náà láti bẹ̀rẹ̀. Ó pàṣẹ pé kí wọ́n ti ilẹ̀kùn bàálù náà, ṣùgbọ́n ìròyìn máa sọ wípé níṣe ni Wasiu Ayinde ó mà bọ́ sí iwájú bàálù náà tó sì kọ̀ láti kúrò. Fọ́nrán fídíò kan tó ń lọ káàkiri orí ayélujára ó ṣe àfihàn bí bàálù náà bó ṣe fẹ́ gbéra, èyí tó mú kí gbogbo èrò tó fi mọ́ àwọn òṣìṣẹ́ adarí ìrìn àjò náà kí wọ́n sàsálà fún ẹ̀mí wọn. Díẹ̀ ló kù kí bàálù mú orí Wasiu Ayinde gùn nítorí pé bó ṣe rí wípé bàálù ń gbéra òun ló sáré sí ẹ̀gbẹ́ kan o. Ìṣẹ̀lẹ̀ yìí ó mú kí ìrìn àjò náà kó kọ́kọ́ dúró náà nítorí pé àwọn aláṣẹ pápákọ̀ òfurufú náà kò gba àwọn awakọ̀ bàálù náà láàyè láti wakọ̀, tí faan tó sì dá àwọn awakọ̀ méjèèjì dúró lójú ẹsẹ̀. Bákan náà ẹni àwọn òṣìṣẹ́ aláàbò ó ní wọ́n mú Kwan lọ fún ìwádìí kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ lẹ́yìn àsìkò díẹ̀. Àjọ faan ó sọ wípé ìwádìí sì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì ṣe àtẹnumọ́ rẹ̀ pé òun kò ní faramọ́ ìṣẹ̀lẹ̀ tó lè dúnkokò mọ́ ààbò tàbí ta epo sí aṣọ àlà ìrìn àjò bàálù ní Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣé wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti máa máa ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tànà, a dẹ̀ kú múra ṣẹ́ tòní, Ọlọ́run fèrè ṣíṣe mi àti yín o.